Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe happy Thursday to you. Akéyín ẹ kú ọjọ́ èní, ọjọ́ ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa ní agbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe ọjọ́ ìbí ní èní, a máa kéyín kú ọdún, ẹ kú ìyèdún. Èní ni July 16, 2025. Ẹ máa ṣe púpọ̀ ọdún láyé o. Mo dúpẹ́ ní ọwọ́ gbogbo ẹ̀yin subscribers fún gbogbo faithfulness yín sí Mashola Gist TV. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé á máa yọrí sí rere ní àṣẹ Ọlọ́run ọba. Gbogbo ẹ̀yin èèyàn lé bàbá wéré ńlá wọ́n kàn ń dára ni lọ́tún lósì. In fact ọ̀rọ̀ bàbá wéré ńlá kàyéfì ló jẹ́ fún wa nígbà tá à ń bọ́ gbogbo nǹkan tí wọ́n ń ṣe. Wings Queen Naomi tí bàbá wa erin ńlá tí wọ́n rebuild, wọ́n ní kò sí nǹkan kan tí bàbá wéré ńlá ò rà sí inú wings yẹn. Wọ́n fi hàn Queen Naomi pé àwọn nífẹ̀ẹ́ Queen Naomi tọkàntọkàn, àwọn nífẹ̀ẹ́ Queen Naomi dénúdénú. Kò ń ṣe ìfẹ́ ojú ayé, kì í ṣe ìfẹ́ ojú ayé. Ẹ rántí ìgbà tí kábíyèsí àti Queen Naomi tí wọ́n ní áwọ̀ láàrin ara wọn. Àwọn èèyàn wọ́n dìde, wọ́n bẹ̀rẹ̀ sí bú bàbá wéré ńlá, wọ́n sọ̀rọ̀ sí wọn. Ìpè tó bá love Queen Naomi kí ló dé tó lọ ń kóyàwó jọ. Oríṣiríṣi ọ̀rọ̀ ni a gbọ́ ní ìgbà yẹn. Ṣùgbọ́n bàbá wéré ńlá ní kàn fún àwọn ní time díẹ̀ kí àwọn fi hàn gbogbo ayé irú ìfẹ́ tí àwọn ní sí Queen Naomi. Ẹ wo ìgbà tí bàbá wéré ńlá tó ti ń ṣe wàhálà lórí ọ̀rọ̀ Queen Naomi. Kì í ṣe wàhálà kékeré mà ní bàbá wéré ńlá ṣe mà jẹ́ ká kan sára sí kábíyèsí. Kábíyèsí má gbìyànjú. Ṣé ti àwọn ọ̀tá tí wọ́n kọ ẹ̀yìn sí bàbá wéré ńlá la fẹ́ sọ ni? Àbí tàwọn sísí wa gbogbo yìí tí wọ́n ń bá bàbá wéré ńlá jà lórí ọ̀rọ̀ Queen Naomi? A ti ẹ̀ gbọ́ wípé ìgbà tí Queen Naomi wá sí inú palace, wọ́n ní ṣe ni àwọn sísí wa kan wọ́n lọ gọ sí kọ́nà tí wọ́n ń wo nǹkan tí Queen Naomi àti kábíyèsí jọ ń ṣe. Bí wọ́n ṣe jọ ń sọ̀rọ̀, tí wọ́n jọ ń rẹ́rìn, tí wọ́n ṣe jọ ń play love. Ẹ mọ̀ pé ìfẹ́ òtítọ́ wo lágbára, kò ṣeé hide. Tí ọkùnrin bá nífẹ̀ẹ́ obìnrin, in fact inú ẹ̀ á máa dùn láti máa ṣe nǹkan ni fún obìnrin yẹn ní gbogbo ìgbà. Kò dẹ̀ ní jẹ́ nǹkan ìbànújẹ́ fún un. Inú ẹ̀ máa dùn ní nǹkan tí obìnrin yẹn gan tí ò lérò pé ọkùnrin yẹn lè ṣe. Ọkùnrin yẹn á ṣe jù bẹ́ẹ̀ lọ fún obìnrin yẹn. Natural love lágbára, kò ń ṣe ìfẹ́ artificial. Ìfẹ́ láti inú ọkàn bàbá wéré ńlá ni. Kò dẹ̀ sí ẹni tó lè replace ibi tí Queen Naomi wà ní àti kábíyèsí. Ẹ wo gbogbo ìyàwó tí kábíyèsí fẹ́, kò máa sí ẹni tó dàbí Queen Naomi. Kò máa sí ẹni tá a tún lè sọ pé bàbá wéré ńlá tí wọ́n tún nífẹ̀ẹ́ náà kúkú ti mọ ẹni tó jẹ́, mi ní láti dárúkọ. So ìfẹ́ òtítọ́ ó le láti yọ kúrò. Ẹ wo ìgbà kan tí bàbá wéré ńlá sick, tí wọ́n ní wọ́n admit wọn sí hospital, tó ní blood pressure wọn high. Ìgbà tó rí Queen Naomi ṣe mà ní wọ́n rẹ́rìn. Wọ́n ní bàbá wọn parọ́pò sọ pé kábíyèsí ṣẹ́yìn lẹ̀ ń rẹ́rìn. Wọ́n ní kábíyèsí sọ fún parọ́pò pé bàbá àwọn ò lè understand. Òótọ́ dẹ̀ ni ìfẹ́ òtítọ́ lágbára. Àwọn sísí wa gbogbo yìí wọn ò mọ nǹkan kan rárá. Wọ́n fẹ́ máa fi ara wọn sí position tí Queen Naomi wà nínú ọkàn bàbá wéré ńlá. Kò dẹ̀ ṣe bẹ́ẹ̀. Ṣé rí pẹ̀lú gbogbo bí àwọn ẹ̀dá yẹn ṣe wàhálà láti jẹ́ kí kábíyèsí realize wípé àwọn ìyàwó yìí wọ́n gbọ́dọ̀ máa fi ìfẹ́ hàn wọ́n dọ́gbadọ́gba pẹ̀lú Queen Naomi. Nígbà tí wọ́n rí pé kò ṣeé ṣe, wọ́n máa fi bàbá wéré ńlá lọ́rùn sílẹ̀ mà ní. Wọ́n ní ìkan nínú àwọn sísí wa gbogbo, wọ́n nígbà tó rí bí Queen Naomi àti kábíyèsí jẹjọ́ ń ṣe, wọ́n ní ṣe ló ń sunkún. Wọ́n ló ń sunkún ní. Nǹkan tá a gbọ́ ni o, allegedly o. Wọ́n ní àǹtí wa kan tiẹ̀ ní kábíyèsí mọ̀ ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí wípé kí ìyá fi jẹ àwọn, kójú fi tì àwọn ni. Ẹ̀yin èèyàn lé,
ẹ wo immunity tán ní bàbá Werinla fẹ́ gbà lọ́wọ́ àwọn sisi wa gbogbo yìí. Kí ni ìdí tí bàbá Werinla fẹ́ fi gba immunity yẹn lọ́wọ́ wọn? Nítorí pé wọ́n ń bá kábíyèsí lérí. Ṣé ẹ mọ̀ pé kábíyèsí gangan wọ́n lè má fẹ́ kán lọ, ṣùgbọ́n wọ́n kàn fẹ́ kán yí padà ni wọ́n fi fẹ́ gba immunity yẹn lọ́wọ́ wọn. Wọ́n bá ba lórí ohun gbogbo náà. Even gan ọkùnrin tí ò ń ṣe ọba, èèyàn ò gbọ́dọ̀ lè máa fi pé àwọn fẹ́ máa fi gbagagbà pẹ̀lú ọkọ ẹ̀. Is not right. Nítorí pé Yorùbá ní ọkọ ló lórí aya. Nǹkan tí ọkùnrin hate jù láyé ó ní agídí. Agídí ni ọkùnrin hate. Ẹ wo Queen Naomi, kò sí nǹkan tí Queen Naomi ò lè gbà lọ́wọ́ kábíyèsí nítorí Queen Naomi rẹ ara wọn sílẹ̀. Wọ́n rẹ ara wọn sílẹ̀. Obìnrin tó bá rí ara ẹ̀ sílẹ̀ ó máa rí ojú rere ọkùnrin. Nǹkan tí bàbá Werinla ń ṣe ó yé wọn dáadáa. Ó yé wọn dáadáa nǹkan tó ń ṣe. Wọ́n mọ nǹkan tó ń ṣe láti ìbẹ̀rẹ̀. Bí bàbá Werinla ṣe ń ṣèyí fún Queen Naomi, tó ń ṣèyí fún Queen Naomi, tó ń ṣèyí fún Queen Naomi. Ẹ̀yin náà wò ńgbà tí Queen Naomi wọnú àfi kí náà ṣe wọ́n kúnlẹ̀. Wọ́n ń bomi lójú, omi ayọ̀ ń jábọ́ lójú wọn. Béèyàn ṣe lè bá rí ojú rere ọkùnrin nìyẹn, tọkùnrin tó bá ṣe nǹkan kékeré fún ẹ, appreciate ọkùnrin yẹn. Kì í ṣe pé kó máa ní kí ló ṣe téèyàn kò ṣe rí. Kí ló ṣe téèyàn kò ṣe rí. Bó jẹ́ nǹkan kékeré báyìí lọkùnrin fún ẹ, bí ò tiẹ̀ fẹ́, jẹ́ kí ọkùnrin yẹn jẹ́ kó mọ̀ pé o appreciate ẹ̀. Ṣùgbọ́n nígbà tó bá fi ẹnu bà nǹkan tí ọkùnrin ṣe fún ẹ jẹ́, báwo ló ṣe fẹ́ rí ní ìgbà? Yorùbá gan sọ, wọ́n ní ẹni tó bá dúpẹ́ orí àná á rí ní ìgbà náà. So ojú rere tí Queen Naomi rí lọ́dọ̀ bàbá Werinla kì í ṣe kékeré. Kò ń ṣe kékeré nítorí ìwà ìpẹ̀lẹ́ wọn ni. Nítorí ìwà ọmọlúàbí tí wọ́n ní. Ẹ wo èèyàn kan ń comment, ó sọ pé obìnrin alálùbáríkà, obìnrin rere ò ní Queen Naomi. Ẹ jọ ń torí ọlọ́ṣẹ́ wọn ń ṣe obìnrin rere. Ṣé wọ́n ń ṣe obìnrin alálùbáríkà ni? Pàrọ́pọ̀ gan wọ́n ń gbé oríyìn fún Queen Naomi ní gbogbo àwọn èèyàn pátápátá. Àwọn ọ̀rẹ́ bàbá Werinla gbogbo wọn náà appreciate Queen Naomi. Àtìgbà tí Queen Naomi ti kúrò nínú ààfin yẹn, bàbá Werinla miss wọn ni. There was a time tí a gbọ́ pé kan nínú àwọn sisi wa gbogbo yìí ní kábíyèsí ò lè ṣe tí wọ́n bá rí Queen Naomi láàrin ọjọ́ mẹ́ta. Wọn ò ní wà òkè. That is natural love. Natural love gidi nìyẹn. Nǹkan tó ń pè ní natural love. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré o. Bí a ṣe gbọ́, ẹ mọ̀ pé àwọn kan nínú àwọn sisi wa gbogbo yìí, wọ́n rò pé àwọn mọ̀rọ̀ sọ ni. Kò dẹ̀ ṣe pé wọ́n mọ̀rọ̀ sọ. Ṣé rí Queen Naomi tó ń dákẹ́? Queen Naomi ń dákẹ́. Kì í ṣe pé Queen Naomi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ o. Kò dẹ̀ ń ṣe pé wọ́n mọ nǹkan tí wọ́n lè sọ o. Ṣùgbọ́n ẹni tí Queen Naomi nájà, tó ń bá nájà, ẹni yẹn ni wọ́n kọjú mọ́, ẹni yẹn ni wọ́n ń wò. A gbọ́ pé àwọn kan sọ pé kábíyèsí kọ́ ló ń reign ní ìsìn, Queen Naomi ló ń reign. Báwo náà ṣe máa sọ ọ̀rọ̀ báyìí? Ṣé irú ọ̀rọ̀ báyẹn ṣó dáa láti sọ? Ìpè ọba ò reign mọ́, kò rúùlù àwọn ará ìlú ẹ̀ mọ́, Queen Naomi ló ń rúùlù. Kí ni Queen Naomi ṣe? Kí ni Queen Naomi ṣe kí náà sọ? Tí ẹ fi sẹ́ pé Queen Naomi ló ń rúùlù, kì í ṣe kábíyèsí ló ń rúùlù o. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní wọ́n ti change gbogbo nǹkan tó wà nínú ààfin o, láti kitchen dé everywhere, gate man, security, gbogbo ẹ̀, wọ́n ní gbogbo ẹ̀ ni wọ́n ti change. Gbogbo nǹkan tí Queen Naomi fẹ́ ó ní bàbá Werinla ṣe pátápátá. Even gan gbogbo àwọn tó ń bá wọn dry clean aṣọ, gbogbo wọn náà ti change. Ṣé mọ̀ pé there was a time tí a gbọ́ pé wọ́n gé aṣọ Dr. Elizabeth, àwọn tó ń fọ aṣọ. Oríṣiríṣi nǹkan ni wọ́n ń ṣe ní inú ààfin. Ṣùgbọ́n ní ìsìn, wọ́n ní gbogbo wọn pátápátá, wọ́n ní wọ́n ti change wọn. Nítorí pé wọ́n fẹ́ peace kó reign again ní inú ààfin. Wọn ò dẹ̀ fẹ́ nǹkan tó jẹ́ pé ó tún máa di wàhálà. Ẹ̀yin èèyàn lé, nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n ní ìgbà tí àwọn sisi wa gbogbo rí pé wọ́n ń change gbogbo àwọn nǹkan lọ́tùn lósì. Wọ́n ní Queen Naomi ló ń reign o. Àwọn náà ń rúùlù Ilé Ifẹ̀ o. Kì í ṣe bàbá Werinla.
wọ́n nígbà tí bàbá Wẹ̀rìnlá gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n ní kì í ṣe pé Queen Naomi máa gbé inú ààfin yẹn o bí a ṣe gbọ́ wọ́n ní ṣùgbọ́n tó máa fẹ́ ṣe nǹkan bí activities wọn náà máa wà ń bẹ̀ wọ́n ní ibi tí bàbá Wẹ̀rìnlá dẹ̀ ti renovate fún wọn yìí tó ti kọ́ yìí wọ́n ní ibẹ̀ ni wọ́n máa move àwọn nǹkan wọn sí wọ́n ní bí a ṣe gbọ́ nìyẹn torí ẹ̀yin náà mọ̀ wípé gbogbo àwọn ìṣesí wa gbogbo ọ̀nà wà nínú ààfin so Queen Naomi dẹ̀ ní àwọn ò lè bá wọn gbé bàbá Wẹ̀rìnlá wọ́n gbé ìgbésẹ̀ yẹn bó ṣe yẹ kán gbé wọ́n dẹ̀ ṣe ẹ̀tọ́ tó yẹ kán ṣe fún Queen Naomi ẹ̀yin èèyàn lé àánú ni Queen Naomi rí gbà ní ọwọ́ Ọlọ́run o wọ́n rí àánú kábíyèsí wọ́n dẹ̀ rí àánú Ọlọ́run nítorí pé ẹlòmíì gan tó jẹ́ pé nǹkan báyìí tí ò ṣẹlẹ̀ sí tó jẹ́ pé ó mà ti di ẹni ìgbàgbé ṣùgbọ́n ìjà tí Ọlọ́run bá Queen Naomi jà yìí ìjà tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa dúpẹ́ ní lójoojúmọ́ o oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run ni Queen Naomi rí gbà iye èèyàn lé kò ní jù báyìí lọ léni ní agbára Ọlọ́run tó bá dé ọ̀la màá tún mú update mi wá fún yín ní àṣẹ Ọlọ́run ọba kí Ọlọ́run dẹ̀mí wá sí gbogbo ẹ̀yin tí ẹ ti send account number yín pátápátá gbogbo ẹ̀ ni mo ti fún ní prize giveaway o ní agbára Ọlọ́run tó bá tún di oṣù mẹ́ta sí ìsìn ní October a máa tún ṣe mí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde orúkọ mi ò yí padà Lẹ́jílẹ̀ ní gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí orúkọ mi ò yí padà o Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí Mashola ni orúkọ mi à ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn gbọ́ Gẹ̀ẹ́sì à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà tí ẹ bá ti subscribe ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí òkè ní ọlá yìí a máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe God bless you all Mashola Gist TV love you all.